أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا محمد عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم. dúpẹ́ fún Ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí ọlọ́kọ̀ọ́sà àgbẹ̀ ọpẹ́ wa ẹni tí à ń retí àwọn náà ni wọ́n ti dé àmíràn wa ẹ̀sìn fọgbọ́n sọ́láǹtì àwọn náà ni wọ́n lẹ́tọ̀ọ́ sí ààyè láti darí ètò náà fàtọ́lẹ̀ àṣẹ. lillahi alhamdu min qabl wa min ba'd wala hawla wala quwwata illa billah. Gbogbo ọpẹ́ kó máa jẹ́ ti Ọlọ́run ọba tí ó dá wa ní mùsùlùmí. Àánú ni arígbà bí Olúwa ti ṣe wá ní mùsùlùmí. Laysa bi quwwatina wala bi iradatina bal bi iradatillahi wa bi amrihi. Ẹ̀dá ò lè gbèrò kankan níjọ́ tí láàká ìṣiṣẹ́ la lérò pé a lérò bọ̀ kò sérò kankan nítorí pé àwọn kankan ti ṣáájú wa kí a tó dáyé. Nínú tó ṣáájú wa náà ní kádàrà. Gbogbo ọmọ ènìyàn sì máa ṣiṣẹ́ tọ̀ kádàrà náà nìyẹn. Ọba tó wá ní kádàrà náà ní Ọlọ́run tó sì gbé gbogbo nǹkan kalẹ̀ ọba yẹn náà lákì tó ṣe wá ní mùsùlùmí pẹ̀lú pé oore ńláńlá òun ló ṣe fún wa pẹ̀lú mùsùlùmí tí a jẹ́ yìí náà. Mùsùlùmí tí a wá jẹ́ Ọlọ́run kọ́ pa wá síbi mùsùlùmí bóyá lórí ìṣẹ̀lẹ̀ mùsùlùmí òtún ná nílà wa ń tọ́ mùsùlùmí àti máa ń pé oore ńlá ni oore tọ́lọ̀ wọn ṣe fún àyè ọlọ́mọgbà kó lọ wà láíláí wala hawla wala quwwata illa billah. Bí a ti wà ní àyè yìí àyè àlùbáríkà la wà yìí nítorí pé àyè ju àyè lọ. Ọ̀dọ̀ àwọn ẹni àlùbáríkà náà ni a ti jókòó yìí nítorí pé èèyàn náà ju èèyàn lọ. Kí láti mọ̀ pé àyè ju àyè lọ gbogbo àyè tí a bá ti rántí Ọlọ́run àyè tó ju gbogbo àyè lọ náà ni ó máa jẹ́. Kí láti mọ̀ pé èèyàn náà ju èèyàn lọ. Ànábì Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn tí a bá jẹ́ hamilul Qur'an fa huwa ahlullah. Gbogbo àwọn tí Kùránì bá ti bẹ lára wọn náà ni aráàjọ Ọlọ́run. Gbogbo ẹni tí wọ́n ti ń jẹ́ aráàjọ Ọlọ́run kò sí tó tuntun máa ní ayé. Àwọn tí ń jẹ́ aráàjọ Ọlọ́run náà ni a wà pẹ̀lú wọn pẹ̀lú pàtàkì jùlọ bàbá wọn àgbà ni ẹni rí àgbà ni ẹni tí Ọlọ́run yàn fún wa pé kó máa jẹ́ ẹni àánú ẹni tí ẹ̀dá lè wà òkọ́sí rẹ̀ tí ẹ̀dọ́ sì débi oríire wa ẹni tí Ọlọ́run pè ní kójú wọ̀tẹ́ ni nílẹ̀ àjìyẹ ní sọ́ọ̀d ọba tó sì bàbá wa bẹ́ẹ̀ ẹni tá à ń ju bẹ́ẹ̀ náà ni el-Ustaz al-Doctor al-Sheikh al-Imam Yunus bọ́nà Tọ́lẹ̀ha Olúṣínà Ayéládé II. Adamallahu hayatakum wa abizakumullahu wa ra'ah. Ọba tí mójútó ní kọba mójútó yín nítorí pé a ti mọ̀ pé wallahu khairun hafidan wa huwa arhamur rahimin. Ìsọ́lọ́ náà ni ẹ̀ ń pariwo ní gbogbo ìgbà. Ọlọ́run náà ni kí á dúró tì ní gbogbo ìgbà. Gbogbo tẹ́ ń bí náà nìyí. Ó fún wa yí wa pé kalimatullahi hiya al-ulya. Gbogbo tí wọ́n ti ń jẹ́ gbólọ̀ Ọlọ́run náà ni yóò máa ga jù lọ. Ọlọ́run ó sì máa bẹ pẹ̀lú gbogbo àwọn ẹni tí máa ń dúró tì. Ọlọ́run kó máa bá bẹ pẹ̀lú yín. Ọlọ́run kó máa bá mójútó yín. Allahu yanzurukum ويثبت أقدامكم ولا حول ولا قوة إلا بالله. Bí bàbá ìmáàmù tí ń lọ tí wọ́n ń bọ̀ àwọn nìkan kọ́ ni wọ́n ń dá sí. Wọ́n ní àwọn kan táwọn kò wọ́n ní akhwan wa awan. Àwọn ọmọ ìyá ń bẹ níbẹ̀ àwọn tí sì ń kún lọ lọ́wọ́ àwọn náà ń bẹ níbẹ̀. Àmọ́ gbogbo àwọn tí ń bẹ pẹ̀lú wọn yìí òun náà ni àwọn ọmọ ìyá tí ó tóbi púpọ̀ nítorí pé al-muslim akhul muslim. Ọlọ́run tí ó ṣe gbogbo àwọn tí ń tẹ̀lé wọn yìí ní ọmọ ìyá tó sì gbé wọn kalẹ̀ pẹ̀lú àánú àti pẹ̀lú oríire. Nínú wọn náà láti rí mágàjì ìdílé tí ń jẹ ìmáàmù nínú ìlú tiwa níbi ìdílé mẹ́fà náà ni Ọlọ́run náà ni ó sì ṣe wọ́n bẹ́ẹ̀. Nínú àwọn ìdílé kọ̀ọ̀kan wọn máa wá ní àwọn representative tí wọ́n máa represent wọn ní ìmáàmù council lọ́dọ̀ bàbá ìmáàmù àgbà. Nínú àwọn representative yẹn náà àwọn náà wà pẹ̀lú wa níbi àkọ́kọ́ nínú wọn òun náà ni mágàjì àgbà fún Abógundé. Ọlọ́run kí ó jẹ́ kárí yẹn pẹ́ àwọn tí wọ́n dúró ti bàbá ìmáàmù lélẹ̀ Ọlọ́run kí ọba dúró tì wọ́n. Nínú wọn náà láti rí mágàjí òkè odò nílé ìmáàmù àwọn náà bẹ ní ẹgbẹ́ wọn. Bàbá ti sọ pé ilé àfáà lókè odò àwọn mágàjí ibẹ̀ náà ni Ọlọ́run má jẹ́ kí ọba jẹ fẹ́ nìkọ̀ọ̀kan wa. Nínú wọn ẹlẹ́ẹ̀kẹta bẹ̀ náà láti rí mágàjí tí ń jẹ́ mágàjí Báńgọ̀ àwọn náà bẹ ní ẹgbẹ́ wọn. Aláàjì tuntun Ọlọ́run má jẹ́ kí ọba jẹ fún ẹnìkọ̀ọ̀kan wa. Àwọn yẹn àwọn gbogbo àwọn ọ̀rì fún àti báyìí ti rí náà nìyẹn Ọlọ́run má jẹ́ kí ó bàjẹ́ fún wọn. Nínú wọn náà náà torí mágàjì in absentia àwọn wà níta Ferguson àwọn náà jẹ́ wà ní ibi ìjókòó àyíkó náà ní mágàjì Aláwìyé Ọlọ́run kí ó bá dúró tì wọ́n Ọlọ́run kí ó bá wà pẹ̀lú wọn. Bí a bá pè ibi tí pípé ti ń jáde gangan ibi tó mú ti ń jáde gangan ibi fi ń tẹ̀lé wọn. Ibẹ̀ náà láti rí ẹ̀rọ̀fà wa Kanzul Ulama
fún Abbas ọdún sàn tẹ́lá Magaji Aláwìyé tí mo ti fi wọ́n hàn in absentia àwọn náà ni wọ́n wọlé ọlọ́run má jẹ́ kí ó bàjẹ́ fún wọn ọlá Muhammad Rasulullah ẹ̀mí tí mo jẹ́ Anatoli tí mo dẹ̀ bọ́ máa kẹ́kọ̀ọ́ láàrin gbogbo àwọn àgbàlagbà ọlọ́run kọjá rí wọn pẹ́ ní àní èmi náà jẹ́ ọ̀kan nínú àwọn ìmáàmù kanṣu tí wọ́n jẹ́ Amirul Waizi ọlọ́run kí ó ṣàánú gbogbo alápapọ̀ náà nítorí náà ni pé àtàdọ́mùnú kù wà sọdáàtì tí ẹ wá ṣe yìí àwọn kan náà ti ṣe ṣáájú tí wọ́n fi ń hàn wá òun náà nìyí pé ibi tẹ́ wà yìí náà lọ́nà ẹ má bẹ̀rù ẹ dúró tí wọ́n sọ fún wa nìyí pé orí òdodo ló wà orí òdodo náà ló sì ti dúró wọn á máa sọ fún wa pé in kunta ala al-haq la takhaf torí pé bíyàn bá ti bẹ lórí òdodo lòdodo sì máa jẹ yẹ bá sọ yìí fún wa wọn á tún wá máa fi kún yìí pé ká má gbàgbé yìí pé as-sira'u bayna al-haqqi wal-batil ìjà ò ní parí láàrin òtítọ́ àti irọ́ ìjọ ọmọ lọ náà àmẹ́ni tí ń bẹ lórí òtítọ́ òun náà ní kí ó dúró déédéé bí a ti rí yìí a rí yín pẹ̀lú dùnà a sì wẹ́kọ̀mù yín bigayati surur wa tarhib sí ilé yín pé fa'alan wa sahlan ila manzilatikum manzilati islam torí pé n tá a fi pè ní inú ilé yín náà ni pé inú ilé islam ni kò wá síbi gbogbo tí mùsùlùmí lè dé láyé tí bá ti ń jẹ́ ilé mùsùlùmí tí ń jẹ́ ilé islam ó ti di inú ilé rẹ̀ náà nìyẹn làbí kì í pé ẹ máa wọlé ẹ máa rọra sí inú ilé yín ọlọ́run kí ọba wa san yín lẹ́sùn lórí wala hawla wala quwwata illa billah láàrin ìṣẹ́jú kan sí kejì náà kò ní tẹ́ wa lọ́rùn káwa náà san láì mọ́ mọ́ ara wa kó jẹ́ pé inna akramakum indallahi atqakum a sì máa rí àṣírí shi'ar taqwa a máa rí àpẹẹrẹ ìbẹ̀rù ọlọ́run náà láàrin èèyàn náà káríyàn kó ṣe irun bí ìwé ìwà rẹ̀ mọ́ bẹ̀rù ọlọ́run àkọ́kọ́ fura pé irun rẹ̀ yìí náà kò júwe pé ọ̀bẹ̀rù ọlọ́run kí a rí ẹnìkan nínú wa pẹ̀lú ìyọ̀ǹda bàbá náà tí yóò kàn ṣàfihàn ti àwa tí a wá yìí náà ọlọ́run kí yóò san gbogbo wa lẹ́san lórí. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم والصلاة والسلام على سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم وقال نبي التوبة محمد بن عبد الله التحية قبل الكلام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وهذه تحية المؤمنين في الدنيا وتحية أهل التقى في الجنة ونسأل الله سبحانه وتعالى أن جعلنا من أصحاب الجنة الفردوس أدعو بفون الله بألا أستطيع يكاتي جفون محمد صلى الله عليه وسلم أكي بقواتي أجيو نيلي látòrí Sheikhul Karim Al-Fadil Sheikh Mamu Yunus الذي يسمى اسمه بكل الاحترام والإكرام Imamu Yunus Tọ́lẹ̀ أدام الله حياته. Bákan náà ni a kí gbogbo àwọn mọ̀ṣáyé tí wọ́n ti ṣe tàrífù wa a sì bẹ̀ Ọlọ́run ìlàlẹ̀ àmọ́ inshallah látòrí àwọn ustazi wa àwọn amírù wa àwọn náà ni àfáàgbà fún gbogbo ilé ìkéwò Markazu Da'wat Ilallahi wọ́n sì tún jẹ́ ìmáàmù àgbà ní mọ́sídì Juma tí a máa ń pè ní mọ́sídì Ajadilawa láti Lagos Island. Àwọn náà ni Sheikhul Karim ìmáàmù Komarudin Mobọ́lájí Ajala Juma ìlàlẹ̀ àmọ́ inshallah. Èmi tí mo wá ṣe tàríf gbogbo àwọn mọ̀ṣáàgì wa tí wọ́n jókòó yìí gbogbo àní tọ́lábà ní abẹ́ àwọn bàbá tó jẹ́ pé àbá wọn wá sóde. Bákan náà ni àwọn stars wa tí wọ́n mú covid dání àwọn náà ni Abu Adam tó jẹ́ pé àwọn náà ni wọ́n kún ṣe ọlọ́wọ́n ọba lọ́wọ́ pẹ̀lú àwọn bàbá. Bákan náà ni àwọn stars wa Shitu tó jẹ́ kan nínú àwọn Lajina Masjid ní Ireland. Bákan náà ni àwọn ascientist tó kù náà gbogbo wọn pátápátá nínú àwọn tọ́lábà ni wọ́n jẹ́. Àmọ́ tí ó gbé wa wá òun náà ni àwọn bàbá ní dandan agbọ́dọ̀ wá kí àwọn imam àti gbogbo ilé fún iṣẹ́ ọlọ́run ọba tí ọlọ́run bá ní kí a máa rí kakọ́ dúmọ̀ àti àwọn tàtọ́ wúrò tá a rí ó jẹ́ pé lórí afẹ́fẹ́ òun náà ni láti rí àwọn imam lọ́wọ́ ní ìyàpò rìn láti wá sálámọ̀ sí wọn.
àbí ọlọ́run ọba iṣẹ́ ọlọ́run ọba náà kọ́lọ́run ọba kí ó pọ̀ bá láì kọ́lọ́run ọba sì fi àgbáríkà sí i àwa àbí ọlọ́run ọba gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ ìlú sí ní ọ̀yìn ìṣàlàyé láti pinlẹ̀ ló ń ṣe ọlọ́run ọba sallallahu alaihi wasallam oníṣẹ́yìn ọmọ khadimuhu aṣíwájú òun náà níbọ̀ yìí jọ àkìtàn lólórí gbogbo ẹ̀mí ni ó máa wá àmọ́ ìgbàmọ́ra àti ìfaradà ni ó máa fa dáadáa níwájú ọlọ́run kí ọlọ́run bá aláà kó má ṣe àfihàn àgbáríkà sí ọlọ́run ilẹ̀ lọ́lọ́ àmì yàwá gangan àwọn ìmọ̀ máa ṣàlàyé. ìjọba ọkọ ẹ̀rọ ìgbẹ́ta torí pé kò ní dáa kí atọ́pàdé wa ń jọ́ mi kí a tún wá ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ó dàbí apá afẹ́ dára mọ̀ ó ti túmọ̀ sí pé a ti dára wa mọ̀ báyìí bí a sì ti dára wa mọ̀ tẹ́lẹ̀ náà a tún wá dára wa mọ̀ sí ọlọ́run kí ọba wa san yín lẹ́san lórí wa kana sa'yukum minna mashkuran wa mina Allahi ma'juran ọba tó lẹ́san àwọn máa dúpẹ́ fún yín ni pé ọlọ́run kó bá wa san yín lẹ́san lórí àmọ́ àmọ́ wípé ẹ̀san déédéé tẹ̀sí ọ̀dọ̀ ọlọ́run lọ́wọ́ ọlọ́run bá wa san yín lẹ́san lórí wala hawla wala quwwata illa billah bójú ilẹ̀ kórí bójú ilẹ̀ kọjá náà a máa gbọ́ kalimatu tasjih tí máa ṣe ní lákìn pé ẹ má bẹ̀rù ẹ má bẹ̀rù ẹ má bẹ̀rù irú gbólóhùn tá a máa gbọ́ yìí náà àtọ́ ní sáláì má gbọ́ lọ́dọ̀ àwọn bàbá wa níkàlẹ̀ àwọn bàbá wa ìmọ̀ ọlọ́run kí ó jẹ́ kárí yín pẹ́ fàálẹ̀ mọ́sálẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيب يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وخير الكلام كلام الله وخير هدي نبينا مصطفى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فليعوذ بالله من ذلك أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته. ọpẹ́ ni ọ̀rọ̀ wa tó sí ó ṣiṣẹ́ dédé ọpẹ́ a máa dúpẹ́ bá a rí a máa dúpẹ́ bá a gbọ́ a máa dúpẹ́ bá a ní sọ àmọ́ yóò gbogbo ọpẹ́ látẹnu ọlọ́run tàbí bèrè ó ní bismillahir rahmanir rahim alhamdulillahi alladhi hadana li hadha wa ma kunna linahtadiya lawla an hadana Allah. ẹ dúpẹ́ fẹ́mi ọlọ́run tí mo fi mojú ọ̀nà yìí torí ọ̀nà pọ̀ kúrọ́nà jẹ́ ká mọ̀ pọ̀nà pọ̀ nígbà tó ń ka àwọn ẹ̀pẹ̀ ní sọ́tọ̀ àní àbúrò àná àásá sírọ́ tí mùsùlùmí ó tún fa tẹ̀lé ó padà tẹ̀lé bí sọ́kólá ọkùnrin kan sẹ́lẹ̀ ilé tó jẹ́ ká mọ̀ pé ọ̀nà pọ̀ ọmọ tó wá darí wa sọ́nà yìí àdúgbò fọlọ́ ọ̀gbà náà a ti tọrọ ìkẹ́ àti ìkẹ́ fún ànábì wa Muhammad ó tún jẹ́ ká mọ̀ pé aláàgbọ̀lẹ̀ máa dúpẹ́ onímọ̀ ìlú lọ́ọ̀bẹ̀ hairan ìfàkìrò fìdín tòun náà lọ́ba ṣe fún wa òun náà ló jẹ́ ká wá bíbà pẹ̀lú ọba èèyàn ọmọ ìyá wa. àwa ní bẹ̀rẹ̀ ọpẹ́ náà lẹ́yìn tá a ti gbé lọ́dọ̀ ọlọ́run kó bá kí ànábì wa Muhammad kó bá kí ànábì wa Muhammad kó bá kí ànábì wa Muhammad. àwọn máa ń sọ ọ̀rọ̀ bàbá lè tún wá ṣe pé ẹni tó bá fẹ́ yọ ọ̀rọ̀ ṣe ọlọ́ba kó ní mẹ́sì kò lè rẹ́sì ṣe kò sí ọ̀nà náà kò lè rí ẹ̀sìn ṣe tó a wà ní ìjókòó kan wọ́n là máa sọ tẹ́tẹ́ pé ṣe súnà kò sí súnà kò sí ọmọ níbẹ̀ ni wọ́n ní ẹ̀dá ìsúnà ọ̀la Abubakar ṣe tí wọ́n mú ọ̀dà Abubakar àti òmùọ́ tí wọ́n sọ ẹ̀kọ́ súnà kan làwọn náà torí ẹ̀kọ́ tá a kọ́ lé kí náà nígbà náà sọ pé mọ́ ìṣù mi ń kún ọ̀sẹ̀ yára ẹ̀ tẹ̀lé àfa kìsì àfa lẹ́kùn bí sùn láti òsínà tó láfa rọ̀ jáde pàdé àdó àlẹ́ ìdùnnà wa àti ìsìn ó tún sọ ń bò mí pé gbogbo àwọn àlùmọ̀ ọ̀hún nígbà tó ní àwọn Júù máa pẹ́ sí 71 Christian 72 wọ́n náà jẹun lóde 73 wọ́n ní gbogbo wọn sì lójú ọ̀nà ó ní àfẹ́yọ̀ kan àwọn ní àwọn lẹ́rọ̀ kan náà ó ní mọ́ àná àlẹ́ yìí wọ́n sì àbí tó jẹ́ káwọn yìí pé gbogbo táwọn sábẹ́ àlẹ́ nígbà wọn bá ṣe òun tọ́lọ̀ bá dọ́nu sí ni tó lágbègbè bẹ́ẹ̀ àwọn bàbá kan ló wá jẹ́ káwọn á mọ àṣàbẹ̀ jẹ́ káwọn ànábì àkọ́kọ́ ni bàbá wa ṣé Mustapha Sùgbọ́n sí olùbá kẹ́ wọn bá ṣe dáadáa wọn
ó kakú lórí ibi tó dáa sí àbádàpọ̀ lórí tawhid wọ́n dàpọ̀ lórí tawhid gan gbogbo ìtàn Ṣàngó ni o Ọya ni o ẹnu ọ̀rọ̀ àwọn ti kọ́kọ́ gbọ́ wọn náírà sí so ẹ tó wá jẹ́ kí mi mọ̀ wọ́n wọn náà ti já láìsí léèrè ṣé kìnìún wà mú lára iwájú sùn ẹ̀ nù wọn ló káwá ń jó aeronautic engineer lọ rí ìdè ní Cairo àwọn abáwọn ọmọ yà pàdé àwọn gbé súnà wa súnà náà wá fi tọ́ èmi náà fi tọ́ èmi ní 1985 to 87 àti bá láti wá wà lórí dáwà rédíò ni o tẹlifíṣàn ni o àti ń ṣe so nítorí wá jẹ́ kí àwa gangan nìyí ilẹ̀ ìgbà náà bí wá sí lọ́wọ́ ẹ̀bà sí àtẹ̀lé àwọn oríṣi àwọn afá lára rẹ̀ kọ́tà afá wa kọ́ wa ni pé wọ́n ní bàdá ìsìlámù gẹ̀lì ọ̀sẹ̀lù kàmọ́ bàdà ọ̀túbà kọ̀ọ̀rọ̀ bá àwọn afá wa kọ́ wa lọ́rẹ̀ pé ìsáàbà padà di pé ìwé ló tún gbédè ìwé ló tún gbédè yìí o sọ́kọ̀ tọ́lọ̀ wá ní ká pàdé sheik Dr. Yunus Olúṣínà Ayélujára ọmọdékẹ́mi yín gùn ọmọdékẹ́mi yín gùn àdúrà táwọn afẹ́ ni pé kẹ́lẹ́ 150 years pé ẹ ti lò yìí àwọn agbóhùn tó ń gbógun tó ń ṣe kí ni wọ́n ti lọ ẹ ti wá yí ọmọ tó pọ̀ dúpẹ́ lára orin tó lọ́ bá jẹ́ pé kẹ́kẹ́ mi yàn gùn lára ẹ̀mí kíkùn yẹn èèyàn rí jẹ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ áyà mẹ́ta wà tí mo rẹ̀ bàbá tẹ̀ tó kó ìmọ̀ agbọ́dọ̀ wá bì mo sọ tó fojú rọ̀ ó ní nílẹ̀ mọ́ni mọ̀mí lóná ẹ̀kọ́ kò sí báńdì láàrin ara wa kò sí stars tàbá rí Chukwuma nílẹ̀ Ìgbò tó bá pe láìláìlàlá ó ti dọ̀mọ́ yà wá tàbá rí Kọjọ́ ní Togo tàbí Kofi ní Ghana tàbí Àdàmú ní Bauchi kò sí báńdì láàrin ara wa torí pé ìtọ́nà bá fọ́nà bí wa Muhammad zoro fásitì ìsinmi ìyẹn tó ká wá kéyìn àkọ́kọ́ nìyẹn ẹlẹ́gìí sọ́tò Tauba ó ní àgbómi náà wà lórí náà ló gbé gbàdúró ònìyà ọgbà àpọ̀dọ̀ wá kún yín ní tẹ̀ gbé dání ọ̀rọ̀ yìí ní ẹlẹ́kẹta ní sọ́tò ìdákọ̀rọ̀ àbàdà mi pé ó ní tàwa ló ń alàdìbẹ̀rẹ̀ ó ní wà látàwọn náà ìsinmi wà lọ́dọ̀ wá mẹ́tẹ̀ẹ̀ta ìkan tó kápùnlé lórí ọ̀rọ̀ ọlọ́run nìyẹn ẹnu wa mọ́ sọ fún wa pé mùsùlùmí sí mùsùlùmí àwọn máa ràn wọ̀nyà wọn lọ́wọ́ ni gbàdúró ònìyà ọgbà ìyẹn nìyẹn àwa wò pé dọ́tẹ́ ti bẹ̀rẹ̀ pèpè yìí ẹ̀sùn pé àpàdé yìí l'Ábùjá lájọ sọ̀rọ̀ dáadáa ní nǹkan tó ṣẹlẹ̀ àwọn tó jẹ́ aṣíwájú wa táwọn náà wò babalágbé ni wọ́n ti wá bì rẹ́jọ́ bàálù sùn náà wọ́n ti wá bí báyìí wọ́n dọ́tọ̀ àgbárí Gìdómà láti Kwara wọ́n ti wá bí báyìí ṣùgbọ́n àwọn náà jẹ́ ká mọ̀ pé ojú ọ̀nà tá a wà ojú ọ̀nà kan náà ni níta wá ń sọ yìí Ọlọ́run máa ń jẹ́ kẹ́ sọ mí o dókítà ẹ̀ní sọ mí o ẹ̀ní sọ mí o ó dẹ̀ dúpẹ́ bẹ́ẹ̀ tẹ́ dúró tì wọ́n o àwọn tẹ́ ń ju síta yẹn lọ́sẹ̀ẹsẹ̀ tá a rí yẹn Ọlọ́run kó fún wọn lẹ́sẹ̀ múlẹ̀ dáadáa torí pé wọ́n ti dàpọ̀ nílẹ̀ Yorùbá ní tẹ́ ń ṣe ìyànnà náà yẹn tá a máa ń sọ̀rọ̀ nípa níbo lẹ́tì mọ́ ni wọn náà láti kọ́ gbàgbé gbogbo alọ́mọ Oòduà ìtàn wọn jẹ́ ká mọ̀ pé rárá Oòduà gan báyàn nílé Ifẹ̀ ó jà bá ara wọn ni tí wọ́n bọ́ Bàtálá ń bẹ̀ ó bọ́ ọ̀la ló ayé ó bọ́ ọba lọ́rùn ó bá bíi mẹ́tàlá ló bá ń bẹ̀ ó jà bá ara wọn ni gbogbo akọ́lọ́mọ Oòduà bí kákó bàbá tó bì àmọ́ òfin agbára sọ pé òun ní gbogbo àwọn èèyàn bàbá Ṣùbùlùlù ọlọ́jẹ́ kí àforíjì jẹ́ ti bàbá náà ọmọ jẹ́ ká mọ̀ pé Ṣàngó wọn lọ wá láti ilẹ̀ ìtàpá ni lọ́sọ̀ tó bá pé Aláàfin Àjàká lẹ́gbọ́n rẹ̀ àmọ́ àwọn òwò fẹ́ san owó lẹ̀ mọ́ òun ò dẹ̀ fẹ́ bá wọn jà ẹgbẹ́ wa lọ fún bóyá Ṣàngó wá jẹ ọba tó ọba kan òkú ọba kan ò jẹ yẹn ọ̀rọ̀ tí ò bá fi parọ́ ni Aláàfin Àjàká wà láyé tó fi Ṣàngó jẹ ọba bàbá nígbà tó máa wá tẹ́ ló ní kí Gbọ̀ǹkà àti Tìmì wọ́n bára wọn jà ìjà Gbọ̀ǹkà àti Tìmì yìí wọ́n jà kó sojú ẹ̀ oníkan tó rí ìjà Gbọ̀ǹkà padà wá pa Tìmì lójú ẹ̀ ó wá taka sí tẹ́nìkan lè tó taka sọ́rọ̀ ọba ẹlẹ́dà pé tó bá dọjọ́ mẹ́jọ àti ká pàdé di ọjà àtìgbà ọjọ́ bàbá ní ọjọ́ mẹ́jọ pé tí Ṣàngó ṣe kí ni tó lọ pápá bora wọn àti ìyàwó rẹ̀ wọ́n yá ọmọ nfa nìyẹn ó wá rí pé ìtìjú ni ó jẹ́ fóun kó ń kó lọ sínú ibòmíì wọn lè jẹ́ kó ń lọ ṣe gáà àwọn àrètí bàbá kó jáde tí kò rújú rárá bàbá jẹ́ ká mọ̀ pé Ṣàngó gbogbo sórí kó bá wàá dẹ̀ ní ọba àdúgbò kan lọ́wọ́ pé ní ọba kòso òun náà wàá dà wọ́n dẹ̀ ní ká mọ̀ pé táwọn fi sọ bẹ́ẹ̀ ni pé wọ́n bì lọ́wọ́ àbúrò àbúrò àbáàsì bí ayẹwo ló ga jù ní Kùránì ó ní ayatollah kùrìsì
wọ́n ní kílẹ̀ ní o tún ewu ní ìdáyà ìdàdà àyè ọlọ́pàá ròyìn ara rẹ̀ ni pé Allah èmi ọlọ́run tẹ́lẹ̀ kan jẹ́ olùkọ́ bẹ́ẹ̀ tábà kan kì í jẹ́ aláwòrán ló máa jẹ́ Abdallah Yorùbá kan kì í jẹ́ olúwa irú ọ̀rọ̀ wa ẹ̀sìn náà jẹ́ olúwa ṣínà kó lè mọ Ìgbò kan kì í jẹ́ ṣukú ajẹ́ ṣukúdì ṣukú ọ̀fọ̀ ṣukú emeka tó pé ṣukú yẹn gbọ́dọ̀ bá nìkan lónìí òyìnbó bá ṣe burú tó kò sí Mr. God ní òyìnbó ẹgbẹ́ Mr. God rí kò lè sí tó ń rìsáàfù orúkọ yẹn exclusively fún ara rẹ̀ ni àbúrò bá sì tó pé ẹ wò ó ní lá ìlà ìlànà èmi náà ni kò sí wá kò sí bẹ́ẹ̀ kò sí níbi kankan ó wá fi táwa ní tóun ò gbọdọ̀ ní oníláta oṣù sínú tó náà nítògbé ọdún máa fẹ́ sùn nínú bí kẹsí wọn náà lẹ́nu sábẹ́ wọ ọlọ́gbẹ́ tó kì í fi sùn tó bá ní aṣọ fẹ́ lọ mọ́tò àkàndó ní kó lọ bá ẹ lọ́wọ́ ẹ̀yìn àkàndó àjájá ni tangaran àmọ́gbà tó rẹ̀ sí rẹ̀ Musa ó tògbé tangaran kan jábọ́ olùmọ́mà tí ì sùn ó tún gbọ́ kéje kí ni ó tún jábọ́ ọ̀rọ̀ tó bá dé bẹ̀rẹ̀ pé ó ní mo fẹ́ rí ìwọ̀ lọ olùmọ́mà tí ó tó gbé látara ni ó lè rí mi nígbà bá sì wá bá débi pé ewu tó máa fi wá parí ẹ̀ ó ní wà láyé àwọn dùrú ìtòsíwò wọ́n wà láàrin ìbáṣe. ẹgbẹ́ protector táwọn American president ní ni kó lè tí o ti wọlé ní sẹ́nẹ̀sà ẹ̀yà kan tó yàgbá fún Donald Trump pẹ̀lú security wọ́n tó yìí ń bọ̀ ọlọ́run tó bá ti bà ta ni wọ́n fẹ́ tọ́lọ̀ ọ̀gá ní ìbọn ta ló fẹ́ yìí ní kankan wọ́n sọ pé ó tẹ̀ ṣe yìí olóhùn tẹ́kẹ́ ṣe bẹ́ẹ̀ ó ní yam south kalabi lórí ìfàlàkà ṣìfàlà ìlàwà tí bá fẹ́ fọwọ́ ìlera gba Amẹ́ríkà lè tún yín lọ́dọ̀ wá gbójú lẹ́yìn náà padà wá rí pé kò rí bẹ́ẹ̀ ọmọ yàrá kan wà nífẹ̀ẹ́ àṣebí tó bẹ́ẹ̀ náà wọ́n pè jọ́nà stars tó wá ń sọ̀tọ̀ pé wọ́n ní Ṣàngó kì í dà Ṣàngó kì í jà kò ní lè kíni kò ní lè àrùn kò lè dé bẹ́ẹ̀ torí proton àti electron náà méjèèjì wọ́n lè kọ́ àwọn sáyẹ́nsì nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé iye tẹ́ bá lọ wá tó ń pè ní Ọ̀rànyàn Ṣàngó àmì Odùduwà àtògùn ló jà sọ́mọ́ ìtọ́nà àwọn làwọn pa yìí o dájọ́ pàtó lọ́ba tàwa wọ́n jọ ń kílèmù ọmọ ni kò lẹ́sí DNA test ńgbà yẹn nígbà tó máa padà wá bí ọmọ yẹn ní kọ́lọ̀ méjì ó ní dúdú ó ní funfun ìgbà tó kí ṣe ti ní í sìn tó dípò dúdú oníyàn funfun ni wọ́n lè dín náà rárá pé ṣe ní pọ́nmọ yìí o ọ̀ràn mi yàn èmi mo ní onírà òkú náà ní rárá ó dúdú ọ̀ràn tèmi náà ṣe kí ni orin náà fi ń pè ní ọ̀ràn mi yàn tèmi eré tó máa fẹ́ ṣọdún ọlọ́jọ́ nífẹ̀ẹ́ ọkọ máa kun ẹfun dúdú wọn á kun ẹfun funfun lọ́fíì náà ti bàbá wọn ìtọ́ tí wọn làwọn ń pa yìí tó kú tẹ́ gbé dání bá lẹ́bí náà ṣe gbé dání ni o Ọlọ́run ní yẹ̀ ń sá kò ní yẹ̀ ń sá kò ní yẹ̀ ń sá wọ́n mọ̀ ilé yàn kú tẹ́ sọ fẹ́mi lábùjá tí mo tún kà lórí social media tí o bá níbẹ̀ correct ẹ̀ wọ́n wò wá báyìí ẹni jẹ́jẹ́ lẹ wà lábẹ́kúta kí ló dẹ̀ fọ̀rọ̀ ọjọ́ náà lọ́hùn ọ̀nà ìbùdó méjì máa ń kọ́lé ló dọ́rọ̀ ọ̀lẹ̀ ó ní chairman session yẹn lọ́jọ́ náà lọ́hùn wọ́n ní òun fẹ́ kí màámù yìí o tó lọ gbọ́ ní màámù Ògbómọ̀ṣọ́ ó ṣe wáá jẹ́ màámù lọ́dọ̀ bàbá wọn lẹ́bi sọ̀tàn yẹn ẹ tó ti repeat ẹ̀ dáadáa tí mo ti kà ní social media kí wọ́n fẹ́ lọ bẹ̀ ní pé tẹ́ ẹ̀ bá dáa wọn ò lè ní kẹ́ máa bọ̀ láti fi tẹ̀ wà yẹn kí wọ́n jẹ ìmáàmù ẹ̀ẹ́dẹ̀ bẹ́ẹ̀ pé jẹ́ báwọn tó lè jẹ́ wà lé ọ̀nì rárá ẹ̀ tó wà lẹ́tàdì fẹ́ ẹ̀ bá débi pé kódà pàtẹ níbẹ̀ wọ́n gba fọ́ọ̀mù fún yín gbogbo wọn náà wà láyé ìyẹn àsìlí nìyẹn ẹ̀dẹ̀ ṣe interview lábẹ́ ilé ọlọ́nikẹ́lẹ́kẹ̀ ọlọ́kọ̀ fún jí bàbá wa Ṣòwò Ògbómọ̀ṣọ́ tàná bàbá ní tí ilẹ̀ ṣe yẹn ẹ wá ṣe mí lójú gbogbo ayé tí ìbá nílẹ̀ kọ̀rẹ́tì lọ́ba fẹ́ sọ̀rọ̀ ti yín o ẹ̀dẹ̀ tún ṣe mí iná gbọ́n náà wà bẹ́ẹ̀ ẹ tún lékè wọn mọ̀ bẹ́ẹ̀ kì í ṣọmọ ilé gbà ẹni gbogbo ilé ìmọ̀ ti ṣe kẹ́mọ̀ pé nǹkan mi wà bẹ́ẹ̀ ni ẹgbẹ́ rẹ̀ ṣe tó conduct interview yẹn ó ìwà láyé wọ́n tó ṣẹ̀bẹ̀ ní 2022 2021 rẹ̀ jẹ̀ máàmù náà 2021 rẹ̀ jẹ̀ máàmù so àbájá ọmọ pé yóò rí bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ tí irọ́ ìlú sọ pé ìjà òótọ́ àti irọ́ kìí parí àmọ́ ló máa sọ fún yín pé intantaku ló tẹ̀lé àwọn tó aláwọ̀ náà ikú tó ẹ̀yìn rẹ̀ ń lékè kò ní ìdí ọ̀fọ̀ káàkiri fọ̀fọ̀ ṣe ani tó jọ fọ̀ lọ ẹni ẹ̀ náà sọ fún ọ pé ṣìgìdì ò lè ṣe anything ó takò lákẹ́ wọ́n tó fi máa wẹ̀ mọ́lẹ̀ nìyẹn àwọn táwí wọn kà skáàrù kankan wọn kà muslim kankan wọn kà á
tí wọ́n ti tírèèdì wọn bí kàn náà máa lé alágbá káàkiri ẹ̀gbẹ́ àwọn sọ̀tàn ara wa ń bíbà ẹ̀ nígbà náà rí ọlọ́dẹ mú wa dúró ẹ̀mọ́ ọjọ́ méje máa ọlọ́pàá ní yín sá kò ní yẹ̀ yín sá àdúrà tẹ́mi gbàgbọ́ ọ̀rọ̀ jẹ́kẹ́ nìyí kù. nígbà tí ẹ wá bá dé ni pé ẹ wá ń sọ tí àwọn òun sọ àfọwọ́n sọ ló di wàhálà. ìfẹ́ lọ sí tọ̀ bí Islam ṣe dé wò ó ṣe dé kó máa ṣọ ìyẹn ti lọ. mo wá sọ ni wá sí kan tó mọ bọ́lá àná wọn ní wọ́n ti shortlist orúkọ èmi náà fún cyber bullying. èmi ìmáàmù Abẹ́òkúta Dr. Sanusi Láfíàjì tàlọ́tùkù bọ́lá sàn àjọpàdé ara wa ń bẹ̀. yàtọ̀ wà láàrin right àti privilege so táwọn fẹ́ mọ̀ nìyẹn. right ni pé kí ẹ̀yin tẹ jókòó yìí kẹ̀yìn ìmá. privilege ni pé aláṣẹ o ni ó fàṣẹ sí. ìmáàmù tó tẹ̀ ń takò yìí tó ṣe kíni kankan àwọn ọmọ bọ́ọ̀rọ̀ tiẹ̀ ṣe jẹ́ nìyí dárúkọ àwọn bọ́ọ̀rọ̀ ṣe jẹ́ Muslim community kan ò fẹ́ yẹn ọba ló yẹn náà. gbogbo jẹ́làbí tẹ̀yìn òde ń ṣe òun ń ṣe é. so ó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó náà máa ń gbé káàkiri ẹ wá padà rí pé tàwọn yìí wà lọ́dọ̀ yín wọ́n darí ìfẹ́ sọ́dọ̀ yín lóhun tó ń dún oníkálukú wọn láàmà lóhun tó ń dùn wọn láàmà àbọ̀lọ́bọ̀ ní yékéyé sòótọ́ ọlọ́run bá fi ẹsẹ̀ yín rinlẹ̀ á dúró tì yín nígbà tí wọ́n sọ fún pé tí bá sọ fún pé ọmọ ogun wà lẹ́yìn bíbá kílẹ̀ máa ṣe wọ́n náà lọ múra ọmọ ogun ànábì ní rárá o wọ́n sọ pé lá ìlàhà ìlàlúwà ó takò làákàyè wọn ó tẹ́ gbé wáyé náà máa takò làákàyè ó máa takò làákàyè àdìmọ́lẹ́ pé òun náà kéwú àmọ́ lára òun jẹ́ kó sọ̀pọ́ọ̀tì yín òun náà tó pé kò kéwú ó kéwú kó lọ́wọ́ yanjú mo kò ní fẹ́ sọ̀pọ́ọ̀tì yín àmọ́ lọ́ba ní bí sọ̀pọ́ọ̀tì ẹ̀ rọ́ìdùwà lákàyọ̀ ní dàrú ọ̀rọ̀ tẹ́ ka bẹ̀yìn yẹn kẹ́ni wọ́n ti láyé ẹ̀rọ wọléyà ibẹ̀ ẹ̀yin náà máa tó bá débẹ̀ ẹ̀wọ̀n tó bá débẹ̀ ìjọ tó lọ máa gbé ìsìlámù gbẹ̀rún tó tó pé intan sùúrù fọkọ́ nínú sọ̀rọ̀ òun náà ìsàkájà lẹ́tà káwọn fáìlì ẹ̀sìn náà ìsìn òun máa fi lè gáà isa kuli sabila tanzania la mahala kilo tẹ̀lé orí fún àgbàrá sẹ́kì náà tàlẹ́ wọn kò án sára jùlọ láti ara wa wọn ni wọn jẹ́ra kẹ́lí wọn ti láyé ẹ̀rọ̀lẹ́yà ọlọ́run máa jẹ́ kọ́rọ̀ lọ lékè wọn fẹ́ kọ́mẹ́nì kí tó dúró ìyẹn ni yóò tó dọ́kítà tí sọ̀rọ̀ ẹ̀sọ̀ ayé lára fámìlì ẹ̀sọ̀ dáburú rí ẹ̀sọ̀ láburú rí ẹ̀ka fámìlì yìí pé wọ́n bá ń jagun fámìlì lágbára gan ó ní agbára gan ṣé kàmọ́ní àlàáda àbí ọlọ́ba foríjì bàbá ní ewu ọmọ ànábì Yakuba wọ́n pète gbèrò wọ́n sọ Yusufu sínú kànga nígbà tó wà lọ mú kíná ló jẹ́ iná kọ̀lọ̀kọ̀lọ̀ tó má pè ní kókò bàbá náà lọ mú kòkò rọ torí pé bàbá irú kòkò ló máa jẹ èèyàn tó máa bọ́ aṣọ lára aṣọ yìí ò yá ẹni tẹ sọ yé mi wàhálà mustahanu aláàmà sísìfò bàbá ni àwa wò náà wá ní kí kòkòjọ́ náà sọ̀rọ̀ ibi àwa ò tẹ́tọ̀ láti jẹ ẹran ànábì Ọlọ́run ìkànnù ọmọ ìyá wa ló sọnù lòun wá káàkiri kọ́ ọmọdé tó ṣe kí ni kan tó gbé ni bàbá ni máa wò ìkókò ń wá ọmọ ìyá rẹ̀ ìyá rẹ̀ ṣe kí ni ó sọ tiẹ̀ sí kàǹkà ètò tó pé láyé ẹ̀rọ kúlẹ̀ àdìjẹ́ náà àkọ́tì rẹ̀ mo dúpẹ́ fún yín gan so ẹ jẹ́ ká lọ yanjú kan wà nílé ẹ má bàa dá sí i kó ká kútu mójú kí ni kó mójú mọ̀ lẹ́bí ẹ̀ ọlọ́pàá ló ń dàrẹ́ dàrún yín ọlọ́pàá ló ń dàrẹ́ dàrún yín so lákòótọ́ tó tọ̀rọ̀ bá ṣẹlẹ̀ báyìí àwọn kékeré kí ìṣẹ̀lẹ̀ àfihàn wọn wọ́n fọ́lù ìfẹ́ ti dáadáa lórí Abdulwahi Ìbàdàn náà wà wọ́n náà wà nù kọ́mítì tí pọ̀lọ́sọ̀ náà ìbí tó set up wọ́n ní wọ́n wà wọ́n wá bàbá gbé lókè ọlọ́pàá ti yanjú ẹ̀ ó ní àti òrùlá àti òrùn so wọ́n lè láwọn ìlú ìbò fàyín tàná sátó fi ṣe ìfàlùdó ìlànà àti solution inú sọ́tò ojú láti náà ń kọ́ ohun àyín tó ìfàtà ní ìgbìmọ̀ ìkẹtẹ́ta ló lásìkò bẹ̀rẹ̀ náà fàyín bẹ́ẹ̀ kàdé ìdá àgbà lálùkọ́ ọ̀pá kọ́ọ̀tì ìlú láti tẹ̀fù ti ẹ̀ka kíni kí ẹ̀ka fún ọkùnrin náà tó bá padà gọ́ ní fàyín fàtó fásitì bẹ̀rẹ̀ náà ìgbìmọ̀ láàyè gbó òkìsìtì gbogbo ló bá ti ṣàlàyé fún wa òkè tẹ́ ẹ̀ bá àwọn ọ̀yọ́ sẹ́físì community wọ́n tẹ́ ní ọ̀gá ogún àtẹ́ni ókè láìkí conventional court ẹ̀rọ ṣẹ̀ríà court táà bá ní integrity lórí Ọ̀yọ́ state independent ṣẹ̀ríà court wọ́n wà lókun state wọ́n wà lọ́ṣun wọ́n wà lẹ́kọ̀ọ́ ẹni kan fún wa ní panel kọ̀ọ̀kan ṣé bí ṣẹ̀ríà ṣé kò sọ pa tó wà nílẹ̀ yìí ní. bẹ́ẹ̀ ni ṣe ń lọ
sí kóòtù láti lọ sí pé wọ́n gbọ́dọ̀ yọ yín lẹ́gẹ́lẹ̀ ẹ wà right tó gbogbo tá a sọ yìí náà kó sóṣe kí ni ó wà bọ́ fún gbogbo wa mo tọ́ bá interpret ni so mo ń kí yín kí ẹ̀ bá mọ̀lẹ́bí yín jẹ́ mo ń kí yín kẹ́ ẹ̀ sọ òdodo mo ń kí yín kẹ́ ẹ̀ ṣe kí ni o ẹ̀ dúró ti ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba náà ní já ikú rẹ̀ o kò ní já ikú rẹ̀ ọmọdé ni yín ọlọ́run àwọn afúnni lẹ́bi gígùn dẹ́gbà 150 years sáré kálá láyé sí ọ̀la àwọn kókéré ló ń ṣe ọlọ́run ọba gbogbo táwa sọ tí ò bá rí bẹ́ẹ̀ ètò mi ṣe ìdí tàbí wá ni pé àwa kí yín bí ẹ kú iṣẹ́ takuntakun ọlọ́ba náà ní ṣe kí ni kò ní fi yín lẹ̀ yóò bá dúró tì yín olódó tí ànábì wa Muhammad olódó tí ànábì wa Ibrahim ẹ̀wọ̀n náà gbìyànjú wọ́n gbìyànjú nígbà tó ní pé nínú súrà tó dáa jù lọ́kàn àbíyá ẹni o ibẹ̀ ẹnu abí ànábì ìbámu jẹ́ ká mọ̀ pé gbogbo àwọn táwọn èèyàn dúró tì yí wà láì ọ̀lẹ́ ni wọ́n ó wọlé ó kí wọn wọn lọ́dún ó kí ló dé ẹlẹ́tà tákù ẹ bá mi sọ̀rọ̀ ní wọ́n dẹ̀ mi sọ̀rọ̀ wọ́n dẹ̀ tó wá pẹ̀lú kí ló fẹ́ ṣe bẹ́ẹ̀ ni ẹ má béèrè lọ́wọ́ mi o àgbàlagbà ló ṣiṣẹ́ tẹ̀ wọ́n yìí o wọ́n ṣẹ̀ ni àjẹ́bẹ̀ kò yẹ kó ṣá wọn rárá padà ṣé kìíní sọ̀rọ̀ lójú wọn náà ni ó fi làkún wàdìmọ́tà òdùn náà nígbà ẹ̀kọ́ ti wà àmàlà fún òkè tàyídì tọ́lọ̀ bá ní kẹ́kẹ́ lánàá mo pe dọ́tọ̀ bí Mustapha tó ń fa àwa ni wọ́n ní 80s ni wọ́n sọ ìtàn dé wọ́n dé pẹ̀lú alájí isa àmìyàn náà ti ṣaláìsí àmọ́ wọ́n ti wọn káàkiri sọdí abẹ́rẹ́ ẹ̀mọ́ lọ́bẹ̀ dáadáa láì mọ́ iye gbà ẹ̀kẹ́kọ̀ọ́ mi tó yé ẹ̀ẹ́dẹ́gbẹ́kọ̀ọ́ yẹn yọ ọlọ́bọ̀ wọn ní fi ń lẹ̀ ọ̀pẹ̀tẹ̀ dúró tí wọ́n lọ́bọ̀ ní fi ń lẹ̀ ó máa ń lé o àmọ́ lágbára ọlọ́run aráàlá nìkẹ́ òdòdó pé ẹ sọ̀rọ̀ di ti kábíyèsí gbogbo ẹ̀mọ́ fọ́lò tó ń tọ́ka sí pé ọmọ dáadáa nìyí àwọn tó bá jẹ́ tọ́ yín ẹ má fi lẹ̀ o tó bá jẹ́ tọ́ yín ẹ má fi lẹ̀ ọlọ́run adáṣe kí ni àákùn yín tó lórúkọ gbogbo àwọn àbápọ̀jù báyìí lọ àárín ọ̀sẹ̀ tó bá ní adájọ́ tẹ́lẹ̀ almost 18 ni wa gbàmù tọrọ yé ní Lagos Island wọ́n fẹ́ bá wa wà wọ́n ká sọ pé ọlọ́run àdúró tì yín o ọlọ́run àwa pẹ̀lú yín o àmọ̀pọ̀ náà pọ̀ láti yàn dákílẹ̀ tó lọ sí programu mi yàgbọ́n náà síbi àti máa jọ pàdé níwò ní Sunday ni àtúndì mítì mi náà nílọrin so ọlọ́run kankan náà ní wá o ẹ bá ti pè wá àdáyìn lò àtúndìjàdùkú rárá àtúndìjàdùkú ó dà mú bíléèdì wa nípasẹ̀ wá àmú bíléèdì wa rárá àmọ́ àwa pẹ̀lú àtàkùnrin sí àwa pẹ̀lú ìkàwé ọlọ́run ọba tó lè sáà kíni tí ó sọ padà sí ilé lẹ́ẹ̀kan sí o dúpẹ́ fún yín o ẹ̀yin ni wàzírì bàbá o ẹ̀yin ọlọ́run ló fi ṣe mínísítà wa o àwa ni tó máa ṣe kí tó máa gbẹ̀yìn gbẹ̀bọ̀jẹ́ bí ọ̀rọ̀ Yorùbá nínú yín o tó lọ́wọ́ máa dẹ́rù bà yín o máa dẹ́rù bà àwọn ìyàwó yín o máa dẹ́rù bà àwọn ọmọ yín o èyí kan pé ọlọ́run máa ṣe kí ni lẹ́dúró tì ìlú Ògbómọ̀ṣọ́ ò ní dàrú àlùsí Ògbómọ̀ṣọ́ ò ní dàrú ìlú Nàìjíríà gan ò ní dàrú àwọn abẹ́rẹ́ bàbá ṣe lọ́dọ̀ bá ṣe bọ́ jẹ́ kábà ànábì wọlé ọlá kábà wọlé ọlá ìlú àbí sọ bẹ́ẹ̀ náà ti gbàgbé bí man hábà sọ láti fàkọ́ni àbáyé man àbáyé kànáà máa yíyá fìdí dáná àbẹ́bà ànábì wọlé ọlá ẹ máa fi wá rí ṣe kátẹ́lẹ̀ súná ni Dr. Taliat Yunus Olùṣínà ìlànà àmàmì ayélujára ìlànà àmàmì ọ̀rọ̀ fanáwó ọ̀lọ́ ìyàsímúká wala hawla wala quwwata illa billah al-aliyyil azim. Allahu akbar. Allahu akbar. Allahu akbar kabira. Allahu fawqa kaydil mu'tadi. Ọlọ́run kí ọba dúpẹ́ fún yín púpọ̀. Ọlọ́run kí ọba dúpẹ́ fún yín púpọ̀. Èyí tí ẹ ṣe fún wa yìí orí ńlá ni púpọ̀. Ẹ ń sọ̀rọ̀. Nínú ọ̀rọ̀ tí ẹ ti ń sọ gbogbo ọ̀rọ̀ tí ẹ̀dá bá sọ alẹ́ kó sí lẹ́nu nítorí pé yóò ní ẹ̀díṣàn àmọ́ gbogbo ẹ̀dá tí ọba fẹ́ kún kó ọ̀rọ̀ òun sí òun lẹ́nu kó sáà sì sọ̀rọ̀ Ọlọ́run kó sọ̀rọ̀ àtàwọn Muhammad tó bá ti jọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó jọ́ ọ̀rọ̀ àtànábì gbogbo ẹ̀yìn tó ti pè ní ọba tó ti wá pè ní Ọlọ́run dì í kú láéláé Ọlọ́run tó wá yàn yín síbi tó yàn yín sí táfi wá rí pé al-mutamassiku bi sunnati tànábì wí pé al-mutamassiku bi sunnati inda fasadi ummati lahu ajru mi'ati shahidi Ọlọ́run tó ti gbé kalẹ̀ bẹ́ẹ̀ ẹ̀san tó pọ̀ bẹ́ẹ̀ Ọlọ́run kó bá san yín lẹ́san lórí àtẹ̀yìn àti gbogbo àwọn tẹ́jọ́ kọ́ wọ́n ní Ọlọ́run kí ọba àdúpẹ́ fún yín shukran lakum wala nazalu an naqula lakum jazakumullahu khairan jaza wala hawla wala quwwata illa billah à ń lọ sọ́dọ̀ ẹni náà ni ẹ̀ńtọ́ yẹn ti pé ànábì lọ sọ pé man karuma
asluhu wa taba mawliduhu hasuna mahdaruhu. Dédé bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe fún bàbá ìmáàmù àgbà. Ìpìlẹ̀ wọn ọwọ́ àkàbùmá, ìpìlẹ̀ wọn ò rújú rárá. Nígbà tí ìpìlẹ̀ ti dá taba mawliduhu, bíbí wọn náà dá, títọ́ wọn náà dá. Bó ṣe wá dà yìí hasuna mahdaruhu, èyàn ní jókòó ti bàbá ìmáàmù kéèyàn mọ́ kẹ́kọ̀ọ́. Kódà bó ṣe ìṣẹ́jú kan, bó ṣe ìṣẹ́jú méjì, nítorí pé Ọlọ́run ló yàn ọba tó wáyìn wọ́nyìn. Ọlọ́run máa fún wọn lẹ̀ láíláí. Bàbá ìmáàmù àgbà, Ọlọ́run yóò máa bá wa kún yín, Ọlọ́run yóò máa bá wa kún yín, Ọlọ́run yóò máa bá wa kún yín, Ọlọ́run yóò máa bá wa wà pẹ̀lú yín, Ọlọ́run yóò máa bá wa dúró tì yín. Ọlá Ọlọ́run, ọlá bọ́lọ́run ti tó, ọlá bí ti ń ṣe, ọlá bí ti ń rí, wọlá gbogbo ń tẹ́ mójútó nínú àwọn ọmọ ìyá tọ́lọ́run ti sọ fún wa pé wallahu fi auni al-abd ma dama al-abd fi auni akhihi. Ànábì sọ bẹ́ẹ̀, ó sì rí bẹ́ẹ̀, ó sì rí bẹ́ẹ̀. Ọlọ́run kí ọmọ bá wa kún yín, Ọlọ́run kí ọmọ bá wa pẹ̀lú yín, Ọlọ́run kó má fi yín bẹ́ẹ̀. À ń dá microphone padà lọ sọ́dọ̀ ẹni tó tó sọ, ẹni tó tó wí, ẹni tọ́lọ́run pè láàánú, ẹni tọ́lọ́run pè ní ìkẹ́, ẹni tọ́lọ́run ní kó dúró tọ́lọ́run, ẹni tọ́lọ́run ní kó máa fọkàn balẹ̀ ní kọ̀rọ̀ àti ní gbangba, ẹni tó dúró tí sì ń pèpè lọ sójú ọ̀nà tọ́lọ́, ẹni Ustaz Al-Doctor Al-Sheikh Al-Imam Yunus Bono Tolaha Olúṣínà Àyìnlá Adéṣẹ́kọ̀ọ́. أقول لكم أهلا وسهلا. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن سلك مسلكهم إلى يوم الدين. mo kí gbogbo ẹ̀yin káńsù ìmọ̀mú àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́, mo kí látọ̀rọ̀ bàbá wa Mágàjí ní Abọ́mọdé, Mágàjí ní Òkè Ọlọ́kọ́, ilé ìmáàmù ní Mọ́sífà, Mágàjí ilé ìmáàmù ní Bàngọ́, Mágàjí aláwọ̀ mo kí àmírùl wáhídìn fún gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tí wọ́n bá wa darí ètò, mo kí àfáwà Kanzul Ulama, mo kí Khadimul Islam fún Ògbómọ̀ṣọ́ la, mo sì kí arọ́wàsí àgbà fún gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Mo wá parí kíkí sí ọ̀dọ̀ bàbá wa Alhaj Ishaq Ọlákìyọ̀ Ayélára tí wọ́n jẹ́ Mágàjí àgbà nínú ilé Ayélára. Ọlọ́kùnrin máṣàbà dóòtì. Mo kí gbogbo ẹ̀yin àlejò wa láti Lagos Island. Ó ti tó bí ọ̀sẹ̀ bóyá ló ti bẹ̀rẹ̀ sùkúrù kan báyìí tá a ti ń gbèrò ìpàdé, ṣùgbọ́n tó ṣe pé òní ni Ọlọ́run kádàrá. Mo kí púpọ̀ ẹ kú ewu ọkọ̀. Ọlọ́run tó ń ṣọ́ yín débí, Ọlọ́run ọba mi ṣọ́ yín padà sílẹ̀ láyọ̀ àti lálàáfíà. Ayé ti kúrò lọ́rọ̀ pé ẹni tá a dágbére fún ọmọ màbí tá a lọ. Orí ayélujára làwọn ayé nísìnyí tí wọ́n ń wò wá káàkiri gbogbo àgbáńlá ayé sọ̀rọ̀ pé káwọn màbí tá a lọ ṣẹlẹ̀. Ètò jẹ́ kókó ni pé ààbò àti iṣẹ́ Ọlọ́run kọ́lọ́run dàbò wá, ó ṣọ́ yín délé láyọ̀ àti lálàáfíà. Mo kí bàbá wa Al-Amir Al-Imam Ọmọrùdín Àjàlá. Láwọn ọgbà tí àwa ṣẹ̀ṣẹ̀ jálẹ́nu ọmú láti mọ̀ yín nídìí iṣẹ́ dáwà, torí pé Èkó ni wọ́n bí èmi sí, so mo ti mọ̀ yín ti pẹ́ pọ̀ gan ní MITV. MITV mo ti kọ́kọ́ mọ̀ yín, lẹ́yìn ẹ̀ ti wá sọ́pọ̀lọpọ̀ program táwa náà wà ńbẹ̀ tẹ̀ wá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ tá a jókòó tá a gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí dáadáa láì mọ̀ yín ìgbà. Mo kí n púpọ̀ gan, mo sì dúpẹ́ lọ́dọ̀ yín pé ẹ kú àdúrótì. Látìgbà tí struggle yìí ti wá bẹ̀rẹ̀, bí ìgbà tó ṣe pé ọ̀dọ̀ yín gan ló ti ń ṣẹlẹ̀, kódà ẹ bẹ́ẹ̀ múra sí gan jàwá tá a wà l'Ógbómọ̀ṣọ́ lọ. Ẹ̀rù ń bà yín gan ju bó ṣe ń bà wá gan lọ. Ẹ kò lẹ́kàn jù wá lọ gan, torí pé gbogbo ìgbà pípé ni lọ́pọ̀lọpọ̀ ìgbà dẹ̀ léyìí tí wọ́n bá ń pè mí kí n láǹfààní àti pè, torí mo máa ń bízì gan. Ẹbí tí mo jókòó yìí nísìnyí, ọ̀rọ̀ tó ti wọlé níbi tí mo wà yìí ó ti lé ní 20 níwọ̀n àgbàgbà àti jókòó ní èsì láǹfààní àti pé kankan bẹ̀. Nígbà bá ṣe tán lè ṣe èyí tí bá lè pè padà, èmi rè ti ẹ̀ ní rántí pé nígbà míì wà tó ṣe pé fóònù yà kàn ríngì látàárọ̀ dalẹ́ ní màmá délé lálẹ́.
látò bàbá ti kú lọ́dọ̀ yín níbi ìnísìn wọ́n tó ti retí wá gbọ́dọ̀ ṣe ara wọn tí wọ́n jókòó lọ́ọ̀kan tẹ̀ wò yẹn wọ́n wá sọ fún wa ní pé ó ti yá ẹjẹ́ á lọ làwọn ìjókòó tí wọ́n jó bẹ̀ so ọlọ́run kọ́ máa ṣe ẹ̀dùn tiwa mo kí yín púpọ̀ gan láti rìáàtì díẹ̀ sáwọn tẹ̀ sọ nítorí pé ẹnu ilẹ̀ ti gbọ́ torí pé nígbà tá a pàdé l'Àbújá ní conference lẹ́kùn nílé rè pé kí ló ń ṣẹlẹ̀ náà mo sì ṣàlàyé fún yín kò sí nǹkan kan tá a lè yọ sọ́nù nínú tẹ́wú torí pé bó ṣe rí gan-an lẹ́wù yẹn Abẹ́òkúta mú wa ibẹ̀ wọ́n ti rán ní sí mi a sì ṣe interview lọ́nà méjì àṣekan nínú ilé èmi lọ́lọ́run ní kí n image àwa àṣekan ní gbangba inú Central Mosque wa yìí láti ṣe nínú main pool Central Mosque ibẹ̀ láti jókòó tá a ṣe mọ́sálásí kúnjọ́ náà tó capacity mi torí pé èrò kan mọ́sálásí bá mi èyí ọmọ tí ń ṣe interview pé tí ń ṣe interview gbangba rí àwọn ṣe ń tọ́jú pé àwọn interview tá a máa ń ṣe close door ni àwọn pani àjókòó ní lọ́lẹ̀ má ju 5 lọ ẹ̀ẹ̀kan gbé fáìlì yín lọ́wọ́ wọ́n sì ní ẹ wọlé àwọn inú ilé àṣẹ ẹnìkan ní lẹ́yìn àwọn 5 yẹn tí wọ́n bá wà ń bẹ̀ kò sẹ́ni tí ọmọ tẹ̀ sí inú ilé ṣùgbọ́n interview eléyìí gbangba ni thousands of Muslims ló gbọmọ sọ ni wọ́n wà ń bẹ̀ jọ náà sọta àfi ṣe interview yẹn láàrin àwọn èrò gbogbo àwọn panel tí wọ́n ṣe interview yẹn fún wọ́n sì ń bẹ láyé ẹnìkan kan náà wọ́n ti jáde láyé wọ́n sì wà títí dì sí àlè Ustaz Abdulaziz Abdulrasheed Abba wọ́n ń bẹ láyé dì sí Alhaji Mikael Yusuf Misasko ọ̀rẹ́ Mudirul Markaz ni wọ́n Lágége wọ́n ń bẹ láyé títí dì sí so kódà balógun mùsùlùmí gan-an Alhaji Bello Abdulrazak òun náà wà náà kọ́mítì wọ́n bẹ láyé gbangba láti ń wì. Fàkòyí tó kó gbogbo wọn jọ pé wọ́n constitute committee òun náà ń bẹ láyé dì sí kò sí ìdó tí ìjáde láyé nù wọn àti sàárẹ̀. So ìbéèrè náà sì kọ́kọ́ béèrè ńjọ́ náà ìbéèrè tí wọ́n kọ́kọ́ béèrè ńjọ́ náà ní gbangba òun ni pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n dúró yìí o sọmọ ilé Ayélára ni wọ́n. That was the first question. Gbogbo àwọn ọmọ ilé Ayélára tó wà ń bẹ̀ sí ní bẹ́ẹ̀ ni ọmọ ilé wa ni wọ́n. Ìbéèrè àkọ́kọ́ ni. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì èyíkéyìí tí ó bá ìmáàjì nínú wọn ṣé gbà á sí yọ̀tẹ̀ yín lọ́rùn wọn ni ẹni tẹ́ bá ti múnú wọn ọmọ wa náà ni wọ́n yọ̀tẹ̀ wa lọ́rùn. That was the first 2 questions kọ́kọ́ béèrè. Ọwọ́ wa sì kọ́ náà ti béèrè wọ́n béèrè lọ́wọ́ gbogbo òdílé o gbogbo òdílé ni wọ́n bí wọ́n léèrè gbangba láti ń wí. So bàbá wa Sheikh Alim Abdul Wahab al-Imam àwọn náà wà ní panel yẹn tí wọ́n ṣe interview fún wa. So Ustaz Abdulrasheed Abba àwọn ni wọ́n head panel yẹn jọ náà nísìnyí àwọn ni ọ̀rọ̀ ìṣó lájìnà Sharia ló kún wọn sọ. So gbogbo wọn ń bẹ láyé so ló fi já sí pé bẹ́ẹ̀ ṣe wú yẹn náà ni ó lé nǹkan mẹ́nu ṣùgbọ́n tí kálukú ò lè sọ tó nínú yẹn sí gbangba ṣùgbọ́n a mọ̀ pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tábìlì máa sọ tán bá sọ̀rọ̀ bọ̀ kí táwọn máa ké síbẹ̀ ni pé wà inna jundana ìyẹn náà fi wá ní ẹ̀mí balẹ̀. Mo kí púpọ̀ gan fún àdúrótì ní gbogbo ìgbà nígbà míì tẹ bá pè tí ìbá gbé ẹ tó send the text bóyá nígbà míì wọ́n á send the SMS bóyá mi ò rí wọ́n á tún send the voice note ṣe gbogbo ẹ̀ wọ́n ṣe wàhálà gan láti mọ kí ló ń ṣẹlẹ̀ láti mọ àwọn ìgbésẹ̀ míì tó tún kàn tó yẹ ká gbé ọlọ́run ọba àníkẹ́ ọlá náà ò ní fi yín lẹ̀ láíláí ọlọ́run bá wa san yín lẹ́san dáadáa ẹ̀san tàtọ̀dọ̀ ọlọ́run tó yàn máa rí láíláí kí á máa ọlọ́run bá wa san yín ọlọ́ọ̀gbọ́ ọlọ́run ìsìláàmù ilẹ̀ Yorùbá ọlọ́run níjọ́ dàrú ìsìláàmù ilẹ̀ Yorùbá ọlọ́run níjọ́ dàrú ọlọ́run ó jọ máa lọ sókè sí ọlọ́run ó jọ máa lọ sókè sí ó kí yín kan lẹ́ẹ̀kan sí torí pé wíwá bí yín lẹ̀ ń wá ní gbogbo ìgbà báwọn kan ṣe ń wá táwọn kan ń lọ táwọn kan wá táwọn kan ń lọ ó ń kí àwa náà láyà ó ń encourage wa pé ó túmọ̀ sí pé ọlọ́mọ ti ẹ̀dá arákùnrin ara àwọn èèyàn ṣùgbọ́n ká sọ pé bá a ṣe wáyé àwa náà láríra wa èmi àtàwọn mọ́gàjí àtàwọn káńsù ẹ̀rọ pé yóò ti fẹ́ súnyàn pé ṣé kí ní yọ fẹ́ lé báyìí ṣé kò dàbí ìgbà tó ṣe pé àwa nìkan la wà báyìí ṣé kò dàbí ìgbà tó ṣe pé nǹkan kan ò tiẹ̀ gbá ń tà ń ṣe yìí báyìí ṣùgbọ́n gbà tẹ́yìn dúró
ló jẹ́ káwa náà lákì wọ́n ní ìmáàmù ẹ̀sìn ẹ̀ ní mọ̀ pé nǹkan máa ń ṣẹlẹ̀ tó bá lórí nígbà rí àbí tó bá débi kan tó ń sọ̀rọ̀ kò sí tí ò jẹ́ á mọ̀ pé nǹkan máa ń ṣẹlẹ̀ nítorí bọ́lọ̀ fi yín kẹwàá ni ní ò jẹ́ ká yọ ọmọ torí bọ́lọ̀ fi yín kẹwàá ni anábọ̀ sàṣẹ́lá tó rọ ànábì náà lágbára ọjà wọn sàábì lọ tó bá wọ Umar tó wo Abubakar tó wọ Usman tó wọ Ali tó wo gbogbo wọn lọ Hamza wà lórí ìjókòó Abdullahi bin Mas'ud wà lórí ìjókòó ọgbẹ níbi àwọn eléyìí bá wà ẹ bá bọ nígbà ẹ bá dé ẹ bá yàn lẹ so ọkàn balẹ̀ pé Ọlọ́run ń bẹ Ọlọ́run tó fà àwọn èèyàn kẹ so ẹ̀yin náà lọ́lọ́run bá ní kí ọlá fi kẹ́ àwa náà ló fi mọ̀ sọ Ọlọ́run bá wò ní gbà wá lọ́wọ́ ara wa Ọlọ́run wà jẹ́ àṣepẹ́ Ọlọ́run jẹ́ àṣepẹ́ Ọlọ́run jẹ́ àṣepẹ́ mo dúpẹ́ lọ́dọ̀ yín Ọlọ́run kò má ṣe bá mi san ilé san dáadáa ó wù mí kí n sọ̀rọ̀ tó pọ̀ gan ó sì wù mí kí n tó jókòó ti wájú báyìí lọ ṣùgbọ́n ìyá àgbàlagbà ní òun ní ká jẹ ẹran pẹ́lẹ́nu òun fa ọ̀nà fún òun ní ọ̀jẹ́ iṣẹ́ tẹ́ gbé fún mi l'Ógbómọ̀ṣọ́ yìí ó láti ìdájí tá a ti jí àti ìsinmi kankan rárá láti ìdájí tá a ti jí tó níbi tá a wà tán lẹ́yìn tí dé akánjú pò ń bẹ̀ ni ọ̀tọ̀ níbi tá a ń lọ tá a bá pò ń bẹ̀ àkọ́tọ́ ayé àwọn tó wá láti Èkó àgbọ̀dọ̀ dá wọn jókòó láfi sáré gbàbí sọ láti tún máa lọ abátún pò ń bẹ̀ náà tó lórí àìkú fúlàní àwọn arìnrìn àjò ọ̀hún gẹ́gẹ́ bí ìlú oríṣiríṣi nǹkan ló máa ń yọjú ọlọ́run kó má ṣe ìdúró tí wà aqulu qawli hadha astaghfirullaha li wa lakum assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alamin. Ada ọpẹ́ fún ọlọ́mọba ويكرر على رسولنا محمد صلى الله عليه وسلم وقول النبي الطوبة محمد بن عبد الله إن لله أهلين في الهارد ó ṣe náà bá sallallahu alaihi wasallam ó láwọn ará ilé méjì kan bẹ fún ọmọ ọba lórílẹ̀ ó ní alákọ̀ọ́kọ́ òun náà ní hamilul korean nínú wọn òun náà ní àwọn bàbá ìmáàmù wa àti àwọn mọ̀ṣáyì àbí ọlọ́mọ ọba iṣẹ́ ọlọ́mọ ọba tó gbé lẹ́yìn lọ́wọ́ ọlọ́mọ àdáyídá ọlọ́mọ bá tó bá ní dúró tì yín àwọn kan bẹ wọn mọ̀ yín ìmáàmù náà mọ̀ wọ́n àwọn wọn fi àdúrà ràn yín lọ́wọ́ tí wọ́n sì ń ṣe àdúrà ní ọ̀pọ̀lọpọ̀ ayé ẹ bá orí social media bí akọ́sẹ́ ní special prayer tí ẹ bẹ́ẹ̀ lórí ẹ̀mọ ìmáàmù gbọ́n mọ̀ wọ́n ọlọ́run bá tó wá ní kíláàsì ní kó wọ́n sáyé àbí ọlọ́run àdàṣẹ́ náà darí ẹbí gbọ́n àti àlàáfíà ọlọ́run bá ní jogún ẹ̀ gbogbo àwọn ọmọọṣẹ́ ìtọ́ wá dúró tì yín àbí ọlọ́run padà sí aburú ọlọ́run akọjú ẹ̀ sí yín o iṣẹ́ ọlọ́run ọba náà ọlọ́run àjò takú sílẹ̀ ọlọ́run akọba ní gbéga jù báyìí lọ ìlú Ògbómọ̀ṣọ́ ọlọ́run àjò dàrú ìlú Nàìjíríà ọlọ́run àjò dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run àjò dàrú gbogbo àwọn tó wá dúró gẹ́gẹ́ bíi pé iṣẹ́ ìfẹ́ wó ọlọ́run bá ní ọ̀wọ́ lọ́kàn ọlọ́run bá ní tún wọn ṣe àní abẹ́gbà mi kẹ́nìkan wọ náà àmọ́ kọ́lọ́run kó tún wọn.